Lebeeb lágbàjì ó ti lọ yọba TaniOlohun ní prison tó wà. Alfulani ó ti lọ yọba TaniOlohun ní prison tó wà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùdáàbòbò ní prison TaniOlohun wà, ẹ̀mí TaniOlohun dọwọ́ yín. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ọlọ́run ọba Elédùmarè a máa fi ìṣọ́ ẹ̀ ààbò ẹ̀ bo ẹnì kọ̀ọ̀kan wa. A dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ TaniOlohun nílé lóko lẹ́yìn odi. Àjíǹde ara a máa jẹ́ tiwa o. A dẹ̀ kí gbogbo oníṣẹ̀ṣe àgbáyé. Ọlọ́run ọba Elédùmarè kò ní para lẹ́yìn wa. Ẹ ṣé a kú ìfọmọ ènìyàn ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín tí gbogbo yín túyáyá tí ẹ túyáyá lánàá láti fi ìfẹ́ hàn fún TaniOlohun. Ọlọ́run ọba Elédùmarè á san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san rere. Mo ní message tí mo fẹ́ pass through sí gbogbo ẹ̀yin olólùfẹ́ TaniOlohun, gbogbo àwọn oníṣẹ̀ṣe. Ẹ̀yin àfáà lọ́rin bẹ́ẹ̀ ṣe ń yọ wá bẹ́ẹ̀ là ń yọ gbọ́ o. So message tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ń pa yìí ó ti lọ bí 3 weeks. Another one ó tún join ẹ̀ lánàá. Làwọn náà fi wò ó pé àsìkò ti tó ká sọ̀rọ̀ kí gbogbo àgbáyé kó bá wa gbọ́. Ẹ̀yin àfáà lọ́rin bẹ́ẹ̀ ṣe ń yọ wá bẹ́ẹ̀ làwa náà ń yọ gbọ́ o. Lebeeb lágbàjì bàbá onígèlè lórí. Lebeeb kì í ṣe ọ̀rẹ́ TaniOlohun, ọ̀tá TaniOlohun lẹ jẹ́. Torí tó bá yẹ pé ẹ bá mọ̀ pé ẹ lè lọ bá TaniOlohun tẹ́ bá negotiate pé ó ń disturb ẹ mọ̀ pé ẹ lè rí TaniOlohun gẹ́gẹ́ bí business partner yín. Ó tún wá ti kó gbogbo àwọn ọmọ ọjọ́ yín ó ti fẹ́ kó wọn lẹ́yìn yín tán. So tó bá yẹ pé ẹ mọ̀ pé ẹ lè lọ bá negotiate ní tẹ́ sọ fún pé tó TaniOlohun àdìsọ the president of Islam ababafẹ́ ní tax every month. So má dín ẹ̀jẹ̀ mọ́ wa lẹ́nu. Ó yẹ kẹ́ ti lọ bá kẹ́ bá negotiate kó ṣe pé kẹ́ lọ kidnap èèyàn. Kò ṣe pé kẹ́ máa fi ìyà tí ò lẹ́tọ̀ọ́ tí kò sí òfin tó support the way bẹ́ẹ̀ ṣe mú TaniOlohun. Ẹ tún náà gbogbo ìyà tí ẹ fi jẹ́ yẹn kò sí òfin tó support ẹ̀. Ẹ̀yin yìí náà lẹ́tún wá ló ń yọ ba lẹ́yìn fún kíní yẹn. Lebeeb lágbàjì eré kílájà ń bẹ́kùn ṣe ìgbé ajá ń di adìẹ. Lebeeb lágbàjì sẹ́yìn mọ̀ pé lè bá TaniOlohun negotiate lè lọ kidnap bàbá yìí. Ẹ̀yin náà ẹ fi ní jóra yín kẹ́ tó fi jó ọmọ làkejì. Ta ló lè wà bí TaniOlohun wà yẹn láàrin ọ̀sẹ̀ kan nínú gbogbo yín. Agbọ́ yẹn adákẹ́. Lánàá yìí after court Alfulani bàbá Bábíàlá àwọn eléyìí mowó donation gbà. Àṣírí yín ti tú o. Ọ̀kan lọ́mọ ó ti tú àṣírí. Ẹ̀yin ara yín náà lọ̀tá ara yín. Ẹ̀yin ara yín náà lọ̀tá ara yín torí pé ẹ mọ̀ torí ohun tẹ́ ń fi bára yín jà torí àtẹnujẹ yìí náà ni. Ẹ ti ya abẹ́ kán náà gbọ́n ẹ̀ lè dá ṣiṣẹ́ mọ́. Ẹjọ́ náà lẹ́ fi jẹun bẹ́ẹ̀ ṣe brainwash àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe confuse mind àwọn èèyàn sílànà ẹ ti ti yín torí kẹ́yìn ò lè rí jẹ kẹ́ lè rí mu. Alfulani wọ́n ní wọn náà gbéra lánàá ó di prison ibi tí TaniOlohun wà kí lẹ̀ ń wá kiri ta ló rán yín iṣẹ́. So àwa ń fi gbogbo àsìkò yìí a fi ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ TaniOlohun pátápátá. Lebeeb lágbàjì ó ti lọ yọba TaniOlohun ní prison tó wà. Alfulani ó ti lọ yọba TaniOlohun ní prison tó wà. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùdáàbòbò ní prison TaniOlohun wà, ẹ̀mí TaniOlohun dọwọ́ yín. Ẹ̀mí TaniOlohun ó dọwọ́ yín. Anybody tí ó bá rí TaniOlohun kó mọ̀ gba true lawyer TaniOlohun láti rí TaniOlohun. Àárín àfáà kọ̀ọ̀kan láyé kó lọ bá TaniOlohun lẹ́yìn. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Àtúbà fún gbogbo wa. This is OĽdùà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.